orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ní bàbá Tinubu gan bá bínú ló bá yọ ẹgbẹ́ dòkun dànù bí ìgbẹ́lẹ̀ gbà kábíyèsí lẹ́gbẹ̀ẹ́ ọmọ Yorùbá àpò oríire ńlá ni ọwọ́ ti tẹ àwọn ọ̀tá ọmọ Yorùbá ohun tá a fẹ́ jẹ́ kọ́ lọ́hún ṣe Ọlọ́run ti ṣe àdúrà wa ti jà gbà Ọlọ́run ti gbèjà wa ẹ ṣeun o bàbá ẹ ṣeun o Jésù ẹ ṣeun o bàbá bẹ́ẹ̀ni ẹ ṣe o Jésù ilá ó fi san orí rẹ bí ó ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún owó kò tó fún ìyẹn kábíyèsí lẹ́nu ọmọ Yorùbá Amẹ́ríkà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà bẹ́ẹ̀ni wọ́n ti kó àwọn ọmọ wọlé bíbà kódà wọ́n ti dárúkọ American government wọ́n ti pass bill wọ́n ti ní gbogbo àwọn tó jẹ́ terrorist ní Nàìjíríà àwọn tẹ̀tẹ̀ lè fọkàn sí àwọn financier àwọn gbogbo ẹ̀ wọ́n ti dárúkọ wọn pátápátá ọmọ Yorùbá àpò oríire kò tí pẹ́ o àwọn Amẹ́ríkà yarí wọ́n ní gbogbo ohun tó bá gbà làwọn máa fún wọ́n ní níbi tó délé níyì gbogbo ohun tó bá ń jẹ́ ìdàlúrú mìfẹ́sọ́lóyìnbó tó kọjá ìbàlújẹ́ ìpànìyàn ìyanijẹ ìtorí ẹ̀sìn kan tí ò ní túmọ̀ pa ẹni ẹlẹ́ni ìtorí ẹ̀sìn rọ́kan fi gbẹ̀mí ọmọ Yorùbá ṣẹ̀ríà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn American government ti kọ̀wé ó tó ti di ohun àná nílẹ̀ Yorùbá ṣẹ́yìn pé Donald Trump ṣe dáadáa fún wa àpò oríire Donald Trump support wa débi wípé ó ní gbogbo nǹkan tó máa jẹ́ kílẹ̀ Yorùbá kó ní àlàáfíà òun máa ṣe tílẹ̀ Yorùbá ló kà wá ilẹ̀ Ìgbò kàn mí ilẹ̀ Haúsá ó kàn mí ọ̀dọ̀ àwọn Fúlàní ó kàn mí torí pé kí ni inú ara ẹni là kọ́kọ́ gbọ̀n ká tó gbọ̀n tààràtà ọmọ Yorùbá iná ò ní jó wa láti ẹ̀dùnmọ̀ rẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ọmọ ogun Amẹ́ríkà wọ́n ti yadé bí omi dìbà tí bá sọ̀rọ̀ fún yín kẹmọ̀ pé kọ̀nfàmù nílé o àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní bá ṣe ń ràn ìjọba ní Nàìjíríà kò tẹ́ àwọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ń wò pé wọ́n yọ ẹgbẹ́ tó kún wọ́n ṣe gbá wọ́n ṣàwo lẹ́yìn tí wọ́n yọ ń kọ́ bàbá Tinubu jẹ́wọ́ ọmọkọ wọ́n fi Fúlàní síbẹ̀ àwọn sọ́tàn gbogbo àwọn Fúlàní yẹn wọ́n ti yarí pé ọmọ àwọn ló gbọ́dọ̀ jẹ́ next IG bọ̀ bàbá Tinubu fi hàn àwọn Fúlàní wípé ohun tí aláya yóò tó rẹ̀ ń pè ayé ẹni tó bá bí aláya ìdánu yín tí n bá ti yan Túnjí Ọlátúnjí dízù kí ni olórúkọ Rilwan bóyá Rilwan ní ọ̀sùn olórúkọ mùsùlùmí kan Ọlátúnjí Rilwan ọmọ Yorùbá ni bàbá tún yàn àwọn ọ̀tá Yorùbá ò ní ṣe oríire bàbá Tinubu ẹ̀ka yìí ẹ̀kọ́ ọmọkọ́ ṣe tẹ bá mọ ẹrù t'Amẹ́ríkà tó kó wọlé ọjà bẹ́ẹ̀ ọlọ́gan ni ọlágbára àwọn kọ́sọ̀ wà sí pé kọ́ bá gbàgbà Amẹ́ríkà kọ́ bá ṣe kíní kan kọ́ bá yọ ìyọgbẹ́ tó kun kọ́ bá ṣe kíní ọ̀yìn kan bàbá Tinubu mọ̀ pé olórí burúkú ni wọ́n fẹ́ kọ́ àwọn sí wàhálà ni bàbá yẹn ti gbọ́n jù bẹ́ẹ̀ náà làwọn kan kó àwọn ọjọ́ ńgbà kan ní ọ̀ tó ti dọ̀rọ̀ àná báyìí àṣetọ́ bí ìyá ìdá àfẹ́ tó bá fẹ́ kú táyọ̀ máa kú apáníwájú ọmọ akú yányán ọ̀wọ̀ ìkọjá àwọn wọn ni wọ́n ní ẹgbẹ̀gbẹ̀ tí ẹgbọ́n nǹkan tí bàbá Tinubu sọ ní nígbà kan táwọn àgbààgbà Fúlàní tọ́ ni ó gbọ́dọ̀ mú olóyè Sunday Igboho ó gbọ́dọ̀ pa Sunday Igboho ó gbọ́dọ̀ ṣe gbá ó gbọ́dọ̀ ṣàwọ́ bàbá Tinubu ní kí ló ṣe ohun tó wá ṣe ní kẹsọ ó ṣàmọ̀ pé auto politics bàbá Tinubu lé ogun wọn dànù bí ajá mo ń bá yín sọ lé níyì àwọn Fúlàní wọ́n ti di powerless tribe wọ́n jẹ́ nǹkan kan mọ́ bàbá Tinubu ti ṣẹ́ gbogbo ìyapa wọn pátápátá bẹ́ẹ̀ ni IG tó ń yọ yìí náà wọ́n ṣe fún ìfẹ́ ọmọ Yorùbá ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo kò ń ṣe ṣòwò ẹnìkan àìmọye àwọn alágbára Nàìjíríà tó ń pariwo wípé wọ́n gbọ́dọ̀ yọ ẹgbẹ́ tó kù bàbá Tinubu dẹ̀ mọ̀ wípé ẹbí ni wá
a gbọ́dọ̀ máa kọ̀rọ̀ síra wa lẹ́nu pàápàá jùlọ tó bá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ báyìí. mo gbọ́ kankan allegedly àwa ò sí ń bẹ̀ kò sì kàn wá Sahara Reporters gbé jáde náà wípé wọ́n transfer 100 million bí a náírà ní bí a dọ́là ní I don't know but the figure is 100 million bí a ẹlẹ́gùn àríbì kan nílẹ̀ yìí because security trust fund wọn ni wọ́n transfer owó sí àbẹ̀gbẹ́ tó kàn gbogbo àti máa rí níbò míì wọ́n tún sọ pé ọmọ wọn ló transfer owó security vote owó tó ní kó máa fi ṣọ́ọ̀lù èmi ò sọ pé bó ṣe rí nìyẹn o allegedly nísìn abẹ́ bọ́ sí ìpele kejì ká tó bọ́ sí ẹja sáré dókè ọ̀hún. Olúsadé ní pẹ́ẹ́n abawọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́lẹsẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọnabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tó bá fẹ́ dira ìwọ tó fẹ́ wúbọ tó fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ bóyá àrùn ìkórìíra làwọn ayé dà sí wọ lára o lórí ọkọ o lórí aya o fẹ́ gbà ó ègbé mi o fẹ́ pé ọmọkùnrin bàbá Máyégún nọ́mbà wọn nìyẹn o níjọ́ tí wọ́n ti ń fẹ́ àwọn òyìnbó jẹun kò fọ́ mọ́ wọn lọ́wọ́ rí o kò sì ní fọ́ kò ní torí yín fọ́. now ẹja padà síbi tí a ti ń bọ̀ ká tó bọ́ sí pele kejì lórí ọ̀rọ̀ IG Ẹgbẹ́tókun gbogbo ara mọ̀ ipa tí Ọmọyẹlé Sowore tọ́kó lórí yíyọ Ẹgbẹ́tókun tẹ́bàdẹ̀ wo ohun tí Ọmọyẹlé Sowore náà ń jà fún ohun tó tọ́ nìyẹn òfin Nàìjíríà sọ pé tí ó bá ti tó retirement age ó gbọ́dọ̀ lọ sinmi ni ó lè padà wá ṣe politics civil servant ọlọ́pàá ní ẹni àti tó bá ti wọ age kó gbọ́dọ̀ retire pàápàá jù tó bá ti lè ọdún báyìí bàbá wa Ẹgbẹ́tókun wọ́n ní wọ́n ti deal fún retirement ìgbàlẹ́wà gbà pẹ́ẹ́tẹ́ IGP ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ló wà tó fẹ́ di IG ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló fẹ́ di IG táwọn bá kúrò bẹ́ẹ̀ báwo ni àwọn yẹn ṣe fẹ́ dì í ẹ ti dì í for some time ẹ fi bẹ́ẹ̀lẹ̀ kékeré lónìí ìgbà tó náà tún máa ṣe dísù lọ tún gbé wá ọ̀la tún jẹ́ ọmọ Yorùbá bàbá Tinubu ẹ pààrọ̀ lọ ẹ dó gbogbo wọn lọ gbogbo àwọn Fúlàní tó bá ti ń ṣe bí olórí burúkú ẹ fún wọn sí bí tábà pátápátá ẹ fún wọn sí mú bí tábà ẹ jẹ́ kí Amẹ́ríkà ṣọkọ fún wọn ọmọ Yorùbá Amẹ́ríkà ohun tó ń fojú iná tó ń jó àwọn Fúlàní lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ nísìnyí báyìí ilé ẹjọ́ Amẹ́ríkà ó ti buwọ́lù wọ́n ti dárúkọ àwọn àgbààgbà Fúlàní tó ń ṣàtìlẹ́yìn fún ìpànìyàn ìjínigbé ìfẹ̀mẹ́níṣòfò àwọn tí ìjẹ̀ka báńdì ẹ̀ lọ́wọ́ àndì nọ́nsẹ́ǹsì yẹn gbogbo wọn náà lè máa gbórúkọ wọn ẹni nìkan lè ti máa gbọ́ pé ìyá tíṣà aláàjẹ́ bó bá dàbí gbogbo ẹjọ́ pọ̀ ká tó bọ́ sí pele kejì ẹjẹ́ àtúnṣáré dókè ọ̀hún.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà nọ́mbà láàólá bitter tea òun lẹ ti gbọ́ yẹn ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré ìwọ tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tó fẹ́ àdódùn ìwọ tí àrùn bá ẹja ọ bí ẹmọ ni wọ́n ṣe kò bá jẹ́ at any type of disease ẹ pè láàólá bitter tea nọ́mbà wọn nìyẹn ìwọ tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tí nǹkan ọmọkùnrin ojú tí ń ti ní báyìí lọ tó fẹ́ jẹ́ kó tóbi láàrin ijọ́ 5 ijọ́ 7 tó fẹ́ kó wà bó ṣe fẹ́ tó bá dẹ̀ ti dé stage tó fẹ́ wà fi sílẹ̀ with natural herbs kò sí kẹ́míkà ọ̀kan nọ́mbà wọn nìyẹn that is that about that ẹ̀yẹ́ ká padà síbi tá a ti ń bọ̀. now àwọn alágbára ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ lọ ni wọ́n gbọ́dọ̀ yọ ẹgbẹ́ tó kù bàbá Tinubu lè ṣe kí ni wọ́n gbọ́gbé ọmọ Yorùbá wọ́n yọ wọ́n sì fi ọmọ Yorùbá ní síbẹ̀ bá ṣe fẹ́ nìyẹn. that's what we want. kò kọ̀pọ̀ sí kí Yorùbá máa ṣe ìjọba lọ so tí Yorùbá ọgbà ti lè máa ṣe ìjọba lọ Nàìjíríà gbọ́dọ̀ pín. agbọ́dọ̀ pín náà dandan ni àwọn náà máa. kóníkálùkù máa lọ. torí àwa a ò lè sí lábẹ́ ìjọba ẹni tá a máa pa wá ń pa púpà. kò sí kùnà. a sì ní àfẹ́ ìjọba tí wọ́n máa fẹ̀mí èèyàn ṣòfò tí ò ní lè sọ̀rọ̀. ẹ̀yin náà wò bó ṣe ń pa àwọn èèyàn káàkiri tá à ń sunkún lóòótọ́ bàbá Tinubu lè máa fi bí ẹ̀rí nǹkan ṣe lọ tààrà but wọ́n sì make a move ẹ lọ Kwara State. ẹ wo ẹ má jẹ́ lọ́bẹ̀ yẹn kí má lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ má ní máa fi fi káàpé fún Tinubu mo fi Ọlọ́run Elédùmarè ìbúra fún yín mi ò gba àgbà £1 mi lè sọ tí yín tèmi o. kàmpékè ọmọ ìbálẹ̀ àwọn jà fún Yorùbá òun la àwa dúró fún kóòtù ojíire àwọn jà fún tiwa ọmọ Odùduwà àtẹ̀wọ̀n bẹ́ẹ̀ni that's what we want. àpèsè olóṣèlú àdéhùn jẹ́ olóṣèlú láéláé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sólé Sunday Igboho èèyàn lọ́dún 5 lẹ́yìn odi bí ojú kú ṣe ya wèrè tó nígbà tó ṣe Biafra wọ̀ olódún kan bọ̀ ọdún kan bá wò kò ló 6 months lẹ́sà tó fi káwọ́ sókè. àwọn àfihàn tó lọ́dún 5 olóògbé òtún káwọ́ sókè o up till now wọn káwọ́ sókè ṣùgbọ́n ẹ ká mọ̀ sínú mọ̀ síkùn ẹ ká fìyẹn láti mọ bẹ́ẹ̀ yẹn. now ọmọ Yorùbá ó tún ti ṣẹlẹ̀ o nísìnyí mo fẹ́ sáré dé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó kí n dé pa gbogbo alamọ arákùnrin kan tórúkọ ẹ̀ jẹ́ Ẹkúnjìmí Julius ọmọ Oǹdó ni tó jáde ńgbà kan tó allege ọ̀gá Àmọ̀tẹ́kùn wípé ó ń gbàbọ̀dè ó ń ṣe gbá ó ń ṣàwo torí ẹ̀ àwọn táwọn rẹ́dí àti ṣiṣẹ́ kò post àwọn lọ sí ibi tó yẹ kó post àwọn sí bóyá ó ń kówó jẹ allegedly bóyá ó ń termination ó ń sọ oríṣiríṣi lọmọkùnrin yẹn sọ nígbà yẹn tẹ́bálẹ̀ wọ àwọn ọ̀rọ̀ tó sọ ó pè àwọn ọmọ Yorùbá tó bá jó òótọ́ ló sọ ó pè wá kó wá tú àṣírí yẹn tó bá jẹ́ lóòótọ́ ló sọ bọ̀ tó bá jẹ́rọ́ ni kò pè wá nísìn à ń gbọ́ pé torí pé ó tú àṣírí ọ̀gá Àmọ̀tẹ́kùn allegedly àsílẹ̀ wọ́n declare wanted lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn sìn àti ń gbọ́ pé ìyàwó ẹ̀ lánàá òde àwọn ẹbí ẹ̀ lọ gbé àwọn ọ̀tọ́ dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní nítorí ọkọ ẹ̀ tí wọ́n rí wọ́n sì lọ gbé
pé gbogbo àwọn tí wọ́n jọ mú wọn wọ́n ti fi gbogbo wọn sílẹ̀ gbogbo alamọ̀ kan máa ń ta ògbógbó ní ẹ̀dáwọ̀n làjẹ́ ní Oǹdó nítorí tọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe láti fi máa survive nìyẹn for hundreds of years wọ́n náà ń dèrè lọ kó wọn kó wọn wá fóun sílẹ̀ nítorí ọkọ ẹ̀ wọ́n ní tọkọ bá yọjú wọn nífi allegedly tó bá jẹ́ pé lò ẹ̀yin tẹ́ bá mọ̀ ọ̀rọ̀ yẹn tẹ́ mọ̀ dáadáa tó jẹ́ pé bọ̀bọ́ yẹn wà at fault tó bá jẹ́ pé ó tún àṣírí ọ̀gá Àmọ̀tẹ́kùn tó bá jẹ́ lóòótọ́ lọ̀gá Àmọ̀tẹ́kùn yẹn ń ṣe nǹkan tí ò dáa tẹ́lẹ̀ mọ̀ pẹ̀lẹ́ rí ẹ pè mí àwọn àgbààgbà Yorùbá kan ti dìde wọn náà ní interest nínú ọ̀rọ̀ Ẹkúnjùmí Julius ṣé Julius ni wọn náà ní interest nínú ọ̀rọ̀ ẹ̀ ṣèyí tẹ́ bá mọ àwọn fámìlì ẹ̀ tàbí àwọn fámìlì ẹ̀ tó bá rí fídíò yìí ẹ pè wọ́n kọ́ pé wà sórí +234 81 76 03 42 16 tàbí +229 57 74 79 70 +229 01 ẹ má bínú báyìí ní ẹ ti pè +229 01 mi fi 01 yẹn ṣe tẹ́lẹ̀ 57 74 79 70 WhatsApp number ni o ẹ fi pè mí àwọn àgbàgbà Yorùbá kan ti pè mí wọn náà wọn ní chelsea inú ọ̀rọ̀ ẹ̀ pé àwọn fẹ́ look into that matter tó bá jẹ́ pé bóyá wọ́n fẹ́ fìyà jẹ ni àwọn máa dúró tì mímí kọ́kọ́ ò sí ní mí á dẹ̀ di free man tọ́ọ̀gá Àmọ̀tẹ́kùn yẹn tó bá yẹ pé lóòótọ́ kò parọ́ mọ́ torí a máa gbé lọ́ọ̀yà máa dìde àwọn SAN tẹnu wọn gbó háúháú wọ́n dìde tẹ́yìn náà mọ̀ tó jẹ́ big people in Nigeria wọ́n ṣetán láti ràn lọ́wọ́ ẹ kàn sí wa ìyẹn gbọ́dọ̀ máa jà wá ọmọ Yorùbá pàǹsù tọ̀rọ̀ ìwé mi tí mo ń sọ̀rọ̀ yìí náà mo ti sòótọ́ rí tọ́wá ká ní mọ́lẹ́ o mo ti sòótọ́ rí tí mo torí ẹ̀ sàkúrò rí. sọ yẹ kó rí bẹ́ẹ̀. Nàìjíríà ti wá di orílẹ̀-èdè tó jẹ́ pé ìwọ tó bá sọ òtítọ́ ó tó ti di pé kó má lè sólé mọ́ ìwọ tó bá ń sọ òtítọ́ ó ti di pé kó má lè dúró nílùú mọ́ àfi tó bá yẹ pé bóyá ọkọ̀ ló gbá ń kó pé ẹ máa pa ẹran tó bá dẹ̀ pa ẹ náà lóòótọ́ kọ̀ọ̀kan ní ṣẹlẹ̀ kò sí okòkò kù sára so nǹkan tí brọ́dá Jimmy ṣe yẹn tó bá yẹ pé lóòótọ́ wọ́n wà lórí ààrẹ o bó ṣe sátọ̀ lọ farapamọ́ yẹn èmi fọwọ́ sí ẹ̀yin tẹ́ bá wá ní ẹ̀yin tẹ́ bá jẹ́ fámìlì ẹ̀ kàn sí wa àwọn alágbára kan wà ní Nàìjíríà tó ní tíọ́s láti ràn lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn. yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ rẹ̀ pé yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ ọmọ Yorùbá tẹ́ bá yẹ lùfà ẹni sí ẹ̀bá káàdì. kílẹ̀ ìtọ́ yìí ọ̀nàgbára kábíyèsí nínú kámá ìsìrí kílódé kámá ìsìrí ẹni tó bá ní kó sì kámá kò sínú ayé o kámá ẹrù fáyé níbi tí ìyá yẹn jẹ́ dé ó ti sùn DSS báyìí ó sùn ICPC bọ́ ṣe ń gbé ni wọ́n bọ́ ṣe ń jùlẹ̀ ni wọ́n ṣe ń tún gbé ṣe lójú ayé mi ní sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ àjàmà ṣe dáadáa ẹ má gbàgbé o ìmí ọmọ yín máa bí ti ní ìsọ̀rọ̀ bí yẹmí o ò ń sọ̀rọ̀ ìmí ẹ support mi ẹ ti ìgbà tí fẹ́ move sílé permanent ìsínísì báyìí Ghana mú wà báyìí mi ò fẹ́ padà sílẹ̀ Yorùbá mo fẹ́ ṣí new studio àwọn equipment àmàrà ọgbọ ẹ̀ mo ní support mi ẹ̀yin tó lọ́wọ́ bá búkù fún ẹ pè mí sóyè +229 01 57 74 79 70 WhatsApp number mi nìyẹn tẹ́ bá dẹ̀ fẹ́ rán mi sí wọn náà ẹ lè rán mi sí wọn with evidence confirmation ma wà bí bàbá ń fọmọ tó ẹlẹgbẹ́ ẹ ní 50,000 bá ń fún ní 1 naira wọn bá yẹ ṣe fídíò kọ tàbí voice call ẹ bá wọn sọ̀rọ̀ odò àgbẹ̀ àkóso ìgbẹ́ ẹ̀dá